Ẹ káàbọ̀ padà sí orí ìkànnì mi. Nínú fídíò yìí n ó máa ṣàlàyé bó ṣe lè fi complex number géra wọn tí a mọ̀ sí division. Nínú fídíò eléyìí tó kọjá mo ṣàlàyé bó ṣe lè multiply complex number, bó ṣe lè add, bó dẹ̀ ṣe lè ṣe subtract. Má gbàgbé pé mo sọ fún ọ wí pé tó o bá ní complex number méjì tó o bá ń rò wọ́n papọ̀, ohun tó o gbúdọ̀ rántí ni pé ó máa ṣe kí ni o, ó máa kó real àti real jọ, imaginary àti imaginary. Tó o bá fẹ́ multiply, ohun tó o máa rántí ni pé kí ni o, I square rẹ yóò máa jẹ́ -1. Mo dẹ̀ sọ fún wa pé tó o bá ń ro complex number méjì tàbí ò ń yọ wọ́n kúrò nínú ara wọn tàbí ò ń multiply wọn papọ̀, yóò tún máa fún ọ ní complex number padà. Àyàfi tó bá jẹ́ wí pé kí ni o, tó o bá multiply number kan pẹ̀lú conjugate ẹ̀. Kí ni à ń pè ní conjugate? Òhun ni pé tí n bá ní z mi pé ó jẹ́ x plus iy, z bar òhun là ń pè ní conjugate of z. Òhun ni pé kí ni o, ó kọ real àti imaginary rẹ ó kàn change sign wọn lásán, eléyìí yóò máa jẹ́ minus. Ní àkótán òhun ni pé tó o bá ní a plus bi, conjugate of a plus bi is what? A minus bi. Nínú fídíò eléyìí màá máa ṣàlàyé bó ṣe lè fi géra wọn. Ọ̀nà méjì ló pín sí. Ọ̀nà alákọ̀ọ́kọ́ ni pé o lè fi complex number, o lè fi real number gé, o dẹ̀ tún lè fi complex number gé complex number. O ò rí talákọ̀ọ́kọ́ eléyìí tó lè ṣe kí ni o, division of complex number by real number. Òhun ò le rárá. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ simplify 2 plus 4i divided by 2. Bó ṣe máa ṣe eléyìí òhun ni pé kí ni o, ó fi ohun tó wà nísàlẹ̀ tí à ń pè ní denominator, ó fi gbé ọ̀kọ̀ọ̀kan àwọn terms yìí, yóò máa fún mi ní 2 divided by 2 plus 4i divided by 2. Ó rí pé eléyìí ó máa fún mi ní 1 plus 2i, kò jù báhun lọ. Ẹlẹ́ẹ̀kejì ńkọ́? Ká pé n bá ní 3 plus 4i divided by 3. Òhun náà ò le rárá. Má gbàgbé mo ló máa fi ohun tó wà nísàlẹ̀ ó fi gé ọ̀kọ̀ọ̀kan wọn. 3 divided by 3, 4i divided by 3. Yóò máa fún mi ní 1 plus 4/3i. Bó o wá ni tó bá jẹ́ pé o bá fẹ́ fi complex number gé complex number mìíràn, eléyìí ni eléyìí tó fẹ́ ṣe but òhun náà ò le rárá, ó rọrùn púpọ̀ láti ṣe. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá fún ọ nírú eléyìí pé kó o ṣe 3 plus 2i divided by 2 minus i. Ó rí pé nínú àpẹẹrẹ méjì tí mo ṣe ṣáájú, mo ṣàlàyé fún ẹ pé tó bá jẹ́ wí pé denominator rẹ, number tó wà nísàlẹ̀ tó bá ti jẹ́ pé real, kò le rárá. Ohun tó ṣe náà ni pé ó ṣe kí ni o, ó fi real number wọn, ó fi gbé term kọ̀ọ̀kan nínú wọn. Eléyìí náà láti ṣe òhun náà ni pé kí ni, a lè sọ eléyìí náà di real number. Má dẹ̀ gbàgbé pẹ̀lú ohun tí mo ṣàlàyé síwájú àti nínú fídíò tó kọjá òhun ni pé tó o bá fẹ́ sọ complex number di real number, kàn ṣe kí ni o, kàn multiply rẹ̀ pẹ̀lú conjugate rẹ̀, yóò máa fún ọ ní real number. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá ní 2 minus i, ṣo mọ̀ pé conjugate ẹ̀ ni 2 plus i. Tí n bá multiply àwọn méjèèjì papọ̀, màá máa get real number. Ó mean pé n ta lè ṣe ńbẹ̀ yẹn nìyẹn. Ṣùgbọ́n o wá ní fi multiply denominator lásán, ohun tó bá ṣe fún òkè o gbọ́dọ̀ ṣe fún sísàlẹ̀ náà. Ó mean pé eléyìí ó máa fún mi ní 3 plus 2i divided by 2 minus i times 2 minus i divided by 2 minus i. Ṣó ti yé wa báyẹn? Tó bá kó wọn jọ, eléyìí ó máa fún mi ní 3 plus 2i, 2 minus i, 2 minus i, 2 minus i. Ṣó ti yé wa? Ó rí pé eléyìí ó máa fún mi ní 3 plus 2i, 2 minus i. Tó bá lo difference of 2 square f'eléyìí, yóò máa fún mi ní 2 square plus 1. Ṣó yé mi bó ṣe jẹ́ 1? Eléyìí ó jẹ́ kí ni o? No, plus ló wà níbí báyìí. Ṣo mọ̀ pé a ní kí ni? Plus leléyìí náà ó jẹ́. Plus, sorry, conjugate ni, plus plus. Ṣo mọ̀ pé a ní 2 minus i, 2 plus i. Tó bá lo difference of 2 square, eléyìí ó jẹ́ 2 square minus i squared. Ṣó ti yé? Yóò máa jẹ́ 4 minus i square. Ṣo mọ̀ pé minus i square is what? Is ṣo mọ̀ pé mo ní i níbí báyìí,
minus I square will give me minus I times minus I times I minus 1 times 1. So eléyìí yóò máa fún mi ní kíni o, yóò máa fún mi ní 1. Tí mo ń ṣàlàyé leléyìí, so yóò máa fún ẹ ní kíni 2 minus I square, sorry, so eléyìí yóò jẹ́ 1. So the I square is minus 1. 4 minus minus yóò máa jẹ́ plus, torí ẹ̀ la fi get plus níbí báyìí. So ó mean pé eléyìí tá bá ṣe é ní àṣesíwájú sí i, ó mean pé eléyìí yóò máa fún mi ní kíni o, so màá máa ní 3 times 2, kíni 3 times 2, eléyìí times eléyìí yóò jẹ́ 6, 3 times I, that's 3I, 2I times 2, that's 4I, 2I times I, that's what? Minus 2. So you have to say minus 2. I times I is I square, which is minus 1. Minus 1 times 2, that's minus 2. Then divided by 4 plus 1, yóò fún mi ní 5. Tó bá kó rí àti rí àjọ, eléyìí máa fún mi ní 6 minus 2. Imaginary àti imaginary, 3I plus 4I divided by 5. Ó ìgbà tí ní rí àbí? So eléyìí máa fún mi ní 4 plus 7I divided by 5, which is going to be 4 over 5. Ó fi gé term yẹn lẹ́yọkọ̀ọ̀kan, 7 over 5I. Kò rí pé kò le rárá. Jẹ́ n tún fún ọ ní àpẹẹrẹ mìíràn. Bí àpẹẹrẹ, mo ní 3 plus 5I divided by 5 minus 3I. Eléyìí náà ò le rárá. Má gbàgbé pé mo lọ́nà tó rọrùn jù ni pé kó o kọ́kọ́ sọ denominator rẹ di real number. Ọ̀nà wo lo lè gbà sọ́ di real number? Òun náà ni pé kó o multiply pẹ̀lú conjugate rẹ̀. Kí ni conjugate denominator? A ní 5 minus 3I. Ó mean pé conjugate rẹ̀ ó máa jẹ́ kíni o? 5 plus 3I. Ó wá fi ní multiply tìsàlẹ̀ nìkan, ó fi multiply tòkè àti tìsàlẹ̀. Yóò máa jẹ́ 3 plus 5I, 5 minus 3I, 5 plus 3I, 5 plus 3I. So tí yọ tó bá ṣàkójọ wọn, yóò máa jẹ́ 3 plus 5I, 5 plus 3I divided by difference of 2 square, bíbá yóò fún mi ní 5 squared minus 3I squared. So tí wá báyìí, tó bá kó wọn jọ 3 times 5 ó fún mi ní 15, 3 times 3I yóò fún mi ní 9I, 5I times 5, that's plus 25I, 5I times 3I. Tó bá fẹ́ ṣàṣìṣe o lè kọ́lẹ̀ báyìí, eléyìí yóò fún mi ní kíni minus 15. Tó máa fún mi ní kíni o 25 plus 9. So yóò wá bó ṣe jẹ́ plus 9. So àwọn pé eléyìí yóò fún ọ ní minus 9 minus 9 times minus, that's plus. So tó bá kó rí àti rí jọ, imaginary àti imaginary, so eléyìí yóò fún mi ní kíni o 15 minus 15, 0 àbí? Then I'm going to have 34I divided by 34 is equal to I. Kò rí pé kò le rárá. A já sí wípé tó bá wo irúfẹ́ nọ́mbà yìí, ó rí pa ní 3 plus 5I divided by 5 minus 3I. Ó dàbí kí n sọ pé A plus BI divided by B minus AI. Tó bá ní irúfẹ́ nọ́mbà yìí, kí ni ó máa fún wa? Yóò máa fún ọ ní I. O lè ṣàwárí rẹ̀, ó rí pé n tó get leléyìí. Èyí ni bó ṣe máa divide complex number méjì. Má gbàgbé mo sọ fún ọ, tó bá jẹ́ pé o fẹ́ divide ẹ̀ pẹ̀lú real number ní, eléyìí ò le rárá. Kàn fi denominator rẹ gé àwọn term yẹn lẹ́yọkọ̀ọ̀kan. So tó bá jẹ́ pé o fẹ́ fi imaginary complex number divide complex number, ohun tó ṣe ni pé kíni o? Ó kọ́kọ́ sọ tìsàlẹ̀ di real number. Bó ló dẹ̀ ṣe sọ́ dì? Òun ni bó ṣe kíni? Ó fi multiply pẹ̀lú conjugate ẹ̀. Tó bá multiply pẹ̀lú conjugate ẹ̀ tán, ó wá ṣẹ̀ ṣe kíni? Ó ṣe tẹ̀síwájú lórí rẹ̀. Ǹjẹ́ tí eléyìí tó bá yé ọ tó dẹ̀ ṣàǹfààní púpọ̀ ńbẹ̀, dákun bá mi subscribe o. So tí o bá dẹ̀ like ẹ̀ náà, bá mi like ẹ̀, kó sọ fún àwọn akẹgbẹ́ rẹ káwọn náà ṣe bẹ́ẹ̀ pẹ̀lú, káwọn náà lè jàǹfààní rẹ̀. Títí màá fi pàdé rẹ nínú fídíò tó ń bọ̀, o ṣeun.